tó dẹ̀ jẹ́ ká mọ̀ wípé ìwọ ló lọ́pọlọ wọn ní tó bá kọ́ wọn náà lè mọ̀ ní tó bá ti kọ́ wọn wọ́n lè mọ̀ ó wá ń bi wọ́n ní tó kọ́ wọn. ó ní látẹ́bìlì máa nà èmi náà wá sọ bẹ́ẹ̀ lónìí wípé Allah wá padà yẹ̀yẹ́ o yẹ̀yẹ́ àwọn màláìkà wá padà yẹ̀yẹ́ o yẹ̀yẹ́ bìlísù ìdá máa kó ń ta mú kí tẹ̀díra wọ́n torí pé opportunity láti ṣàbòsí fún yàn kó wá ṣàbòsí yẹn o ó ní fàlù ní mú máa ríta òun yóò kó di ìlànà dàbí torí pé àbòsí yẹn máa padà yẹpẹrẹ tiẹ̀ náà tó máa padà yá ní tó mú àlá tó fi ń yẹpẹrẹ lónìí ìyàwó lápò fi ìyẹpẹrẹ bẹ̀rẹ̀ ìgbésí ayé dídá ọmọ ènìyàn nígbà tó fẹ́ dá ayé ìyẹpẹrẹ àbòsí ló fi dá nígbà tó fẹ́ dá àwọn ọmọ ènìyàn nínú Kùránì bó tẹ̀ jẹ́ pé lọ́nà ni àbòsí ló fi dá ẹ máa gbé àlá àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yẹpẹrẹ ni because gbogbo tó fi kójọ sínú Al-Qur'an tó ló ń fi rán Jibril tó ló ń fi rán Ànábì Muhammad yẹn ẹni gbé àbòsí ní gbogbo ẹ̀ àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ó ní wá nígbà fúru oníwà dúdú àfa àtòrí ẹ pé kan ló sọ bẹ́ẹ̀ àfa àtòrí ẹ pé kan ló sọ bẹ́ẹ̀ ó ní wá nígbà fúru oníwà dúdú lórí àríṣe màjídì wá nígbà fúru oníwà dúdú lórí àríṣe màjídì ó ní wá nígbà fúru oníwà dúdú ó ní aláàbẹ̀fẹ̀ wọ́n yẹn aláforíjì ni àforíjì ẹ pọ̀ gan àforíjì ẹ gbàgbé gan. Al-Wadud ó nífẹ̀ẹ́ gbogbo tó dá ó nífẹ̀ẹ́ gbogbo tó dá ó ní Allah nífẹ̀ẹ́ gbogbo tó dá àbáyé ó wòye sí ọ̀dọ̀ Allah ó wà wò tó bá yóò ti pé òun ti rí Allah tán ó wá ní ìwádìíga fúnni ó ní Wadud ó là láàbẹ̀ wò yẹn o aláforíjì ni o bẹ́ẹ̀ bá ṣe gan kò ní bínú ìtàn máa kà fún lóde nìyẹn lójú agbo nìyẹn tó bá ti sọ fún yín pé aláforíjì ni Allah kí ló dé kí ni Ìbílísù ṣe fún báyẹn Ìbílísù ló ṣe Ìbílísù àti Ìbílísù ló ṣe Ìbílísù sọ fún yín pé òun fẹ́ dáyàn ni ṣé Ìbílísù sọ fún pé òun ní question òun fẹ́ ṣe exam ni class school wo ni Ìbílísù wọ̀ nínú school tí Allah dálẹ̀ tó fi ń gbé exam jáde kí ló kọ́ wọn kilo ṣe ayé Ìbílísù kan Allah ní sẹ́jọ́ kilo kan ó ṣe máa pè é ó ṣe máa sọ nǹkan àforíbalẹ̀ fún òun àti àmọ́rarí bàbá mi olúwa àmọ́rarí àwọn ìlú kan wáta wá bí àmọ́rarí so kí ms bàbá bọ́ ṣe jọ́ ọ̀gá wá sí ká wá pè wá. kí ló ṣẹlẹ̀ kí là ń ṣe ẹgbẹ́ kí la dálẹ̀ ó máa lù sọ máa nà ó. Is that not concerning ke gbogbo yín ẹ máa fọ ìgbàlẹ̀ fún báwọn ọjọ́ torí kíni ẹgbẹ́ kí làṣẹ kí ló kọ ẹgbẹ́ wa èmi ò lè ṣe o. wọ́n máa wẹ́ mẹ́jà wá pé kí ló ṣẹlẹ̀ wá rí wọ́n tún máa kala lẹ́yìn pé bàbá ẹ̀wà ẹja sọ̀rọ̀ ẹ̀ ní tó ṣẹlẹ̀ ní ẹ simple arithmetic kò sẹ́ tí ò yé ó wá ní wàlgàfúrú Wadud tó ti wá ṣẹ́yìn yẹn tó ṣẹ̀gẹ́ tó ti pẹ́ kò ṣẹ́yìn yẹn náà ó dẹ̀ tó ń bẹ lépè tábà sọ fún yín pé Allah elépè ni bí Kùránì ṣe tó kò síbi kankan tó ti ṣàdúrà àpèpè èpè tó bá máa ń wo èèyàn lépè báyìí iṣẹ́ tó máa dàbẹ́ ń pé bóyá wọ́n fi tírélà drop èpè sínú ayé èèyàn báyìí iṣẹ́ tó máa dàbẹ́ ń pé bóyá wọ́n fomi èpè rọ iṣẹ́ tó dàbẹ́ ń pé fomi èpè rọ àlá tó bá fẹ́ sí pè fún yàn. dọ́mọdọ́mọ ó dẹ̀ máa gbé èèyàn rẹ ẹ wo bó ṣe gbé Ìbílísù yẹn rẹ láàrin pé foríkalẹ̀ láì ṣe kankan fún ẹ. gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé Allah lọ́lọ́run àwọn òsọ́pàá ìsọlọ́run yìí o níjọ́ tó bá máa gbé ní bá ó ti gbé rí ọ̀rẹ́dì náà ó ti gbé rí ọ̀rẹ́dì náà ṣé kò sí kọ́ọ̀sì lórí yín bẹ́ẹ̀ kò ṣe pé lórí yín bẹ́ẹ̀ ẹ̀ mọ̀ pé wà lórí yín ok ó ní wàlgàfúrú oníwà dúdú aláforíjì ni ò kì í bínú Al-Wadud ó fẹ́ràn gbogbo tó dá ṣé gbogbo tó dá ló fẹ́ràn ló fi kan kẹ́kan ló fi Ádámà kẹ́ àwọn màláíkà ló fi àwọn màláíkà
fi ìbílísù kí ádámọ̀ story book lásán ó fi ìbílísù kí ádámọ̀ ó fẹ́ fi ìbílísù kí ádámọ̀ ó fẹ́ fi ìbílísù kọ́ bọ́ọ̀dì bá ádámọ̀ ìbílísù yàrá pé sẹ́yìn wáyé wáyé are you mad or something so ó fẹ́ fi àwọn màláíkà gbọ́ síbẹ̀ mọ̀ pé bó ṣe máa ń rí náà nìyẹn ẹnìkan tó bá ti ya olè tó bá ti ya scammer tó yẹ kó lè scam kò sí bó ṣe lè báwọn èèyàn ṣe máa kéré tó ó máa rá àwọn tiẹ̀ gan tí máa pọ̀ àwọn màláíkà tẹ̀lé ó ní zu alishil majid níbi tí Allah tóbi dé àga àyàràṣí tó jókòó lé lórí ó tóbi ju ilẹ̀ àti ó tóbi ju sánmà àtayé lọ àga àyàràṣí tí Allah jókòó lé lórí ó tóbi ju sánmà àtayé lọ nígbà tó tóbi ju sánmà lọ tó tóbi ju ayé lọ ibo àga àyàràṣí yẹn wà olórí burúkú ẹ̀yin wèrè onírọ́ọ̀ṣì ibo làga àyàràṣí yẹn wà challenge mo béèrè ibo làga àyàràṣí wà ó tóbi ju sánmà lọ ó tóbi ju ayé lọ ibo ló wà sótúndà nǹkan mi lẹ́yìn sánmà àtayé yìí sódà nǹkan mi lẹ́yìn sánmà àtayé yìí ni àwọn onírọ́ọ̀fò àga àyàràṣí Allah ó fẹ́ gan ó tóbi gan ibo ló wà ó tóbi ju sánmà eléyìí ó tóbi ju gbogbo sánmà lọ ó tóbi ju gbogbo. Subhanallah wa bihamdihi subhanallah ilẹ̀ azim subhanallah wa bihamdihi bàbá ìtòláyé subhanallah ilẹ̀ azim ó ní subhanallah. Bàbá Olúwa sábẹ́ ìdùnnú bàbá Edo TV gbogbo ẹ̀yin bàbá wa pátápátá àtàwọn yóò wà pẹ̀lú wa àwọn èèyàn wa dáwà ní comment section ẹ ṣé gan ẹ kú dìde a kú ìjà ọ̀pẹ ní gbígbé irun mọ̀lẹ́ ó gbogbo wa mo sọ yín mo dúró kí n tó mọ lọ ọ̀gá wa ti wà ní big screen wọ́n ti wà ń bẹ̀ mo fẹ́ pa kámẹ́rà mi bàbá wa ms ẹ ti wà ní big screen sa mo ti sọ pé 1 hour náà ni lecture yẹn máa jẹ mo dẹ̀ ń sọ time yẹn láti gbà tí mo ti bẹ̀rẹ̀ so mi fẹ́ kó kọjá mi fẹ́ kó lórí àníyàn tí mo ti ṣe pẹ̀lú àwọn ọmọ wa. lè sọ́nà tá a bá láwọn àfa kankan ní ẹni explanation lórí àwọn àyà méjèèjì yẹn so wọ́n lè wá sókè láàrin ìṣẹ́jú bíi mélòó kankan wá sọ̀rọ̀ lórí ẹ̀ tó rọ́ máa wá ń sàlẹ̀ bẹ́ẹ̀ ń sìn wọ́n nílé sọ̀rọ̀ wọ́n nílé wá dìbọ́ǹkì àwọn nǹkan yẹn after program wọ́n máa lọ fún ìdíjọ́ ìdíje tó ṣá lọ́gbẹ́ tó já kúrò kú wọ́n máa lọ gbé gbé sókè ó ń sọ̀sọ̀ kú sọ ní kọ́mẹ́sì fún mi fẹ́ kó gbé sókè. gbé wọn sókè rẹ̀ máa ká kàn lọ báyẹn o wọ́n wà o. ẹ ṣe àfa àti intanṣọ tó jẹ́ rọ́lọ́dọ̀ ẹ̀ tó fẹ́ ka ayé àti àkàì fún wa ẹ ṣe hi ní comment section kẹ́ máa bọ̀ lókè ẹ ṣe hi ní comment section kẹ́ máa bọ̀ lókè hi ẹ send the request ní kẹ́lẹ̀ ṣe hi kárí bẹ́ẹ̀ ti ṣe hi a máa gbé ń sókè ẹ mọ̀ pé mo ti sọ́nà ká tó bẹ̀rẹ̀ wípé ẹ̀yin àfa ẹ mú báyìí ròyìn dání ṣe ti send the request ẹ send the request mi request mi báyìí mo sọ pé ẹ mú báyìí ròyìn dání ẹ mú báyìí ròyìn dání tá a bá ti sọ tí o bá ti tẹ́ lọ́rùn ẹ kọ́ lẹ̀ tá a bá ti parí wáàsí 1 hour náà ni wáàsí kò pẹ́ tá a bá ti parí wáàsí ẹ kàn wá sókè kí wọ́n á di bọ́ǹkẹ̀. a gbé the hope of the hope of new generation wọn ti send the báyìí wọn ti send the question. Okay, true comments. Yes. Kò sí nítorí ní káwọn náà máa send request. Okay, wọ́n ti send ya. Bàbá ètò láyé káàbọ̀. Àpòjúmọ́ o ilẹ̀ Yorùbá gbé wa o
orúkọ mi tí àwọn òbí sọ mí Abẹ́ní Adé. Mo kí bàbá wa àná ni mo pàdé prógráàmù bàbá wa MS bàbá mi ò pàdé ẹ̀rí láyé mi. Mo dẹ̀ jẹ́ ọ̀kan tó jẹ́ pé mi ò kì í máa ń sọ lísì sí ìròyìn lórí afẹ́fẹ́. In fact mo kàn ń rorí látàná tí mo ti pàdé prógráàmù yìí ẹni tájọ wà ló ń gbọ́ wọ́n ní kí ló ń gbọ́ bíbá yìí ní kí n lísì tó nígbà tí wọ́n bí èmi onígunukú ni bàbá wa bọ̀tìgbà tí wọ́n bí èmi àbígbẹ̀yìn ìyẹn stop so mo wá rí pé bàbá rẹ̀ lọ síbẹ̀ yẹn mọ́ nínú abúlé ta wà mo ṣàrí pé àwọn èèyàn kìrìsìtẹ́nì wà ń bẹ́ẹ̀ àwọn mùsùlùmí wà ń bẹ́ẹ̀ bàbá wa ò ṣe kankan ní gbogbo nǹkan wà ní ìyá wa di kìrìsìtẹ́nì wọ́n kó wa lọ sí church àwọn kérúbù wọ́n máa ń ríran sí wa àná yẹn I was thinking a lot mo jẹ́ nǹkan tẹ́ pé rí mi fún muslim ẹ máa rí báyìí rà mí tó bá tún dọ̀la o tún lè tún wọ ṣòkòtò gbogbo nǹkan yẹn tó bá yẹ wá sùn nínú body system ló máa ń ṣe bá kàn because mi ò òdòdó yàrá fáàní mi o but wọ́n wá sílámù láti bí ọdún méjì mi ì rí ṣọ́ọ̀ṣì lọ mi ì rí mọ́sìkì lọ body system mi nìkan ni mo fi ń ṣe nǹkan wọ́n á ronú gbogbo wá sí ti máa ń gbọ́ nǹkan méjì ni mo dìbò pé ní gbogbo náà sí mi tó tí mo ti gbé wá sí pé irun kíkí exercise ó jẹ́ kó máa sú mi ẹlẹ́ǹkejì tí bá ti wá wo body system bẹ́ẹ̀ pẹ̀lú ọlọ́run tó ń pè yìí ṣé bí ẹ̀mí ni ọlọ́run ó ti mo ti mọ̀ pé ẹ̀mí ni ọlọ́run pé sọ wípé nǹkan tí ìwọ̀n èrò kan mi ìṣesí mi òun ni ọlọ́run gbogbo aṣáàlùwàlà à ń ṣe kíní kan yẹn kò wá sínú bí nǹkan àwọn afárẹ́ bá ń ṣe wá sí báyìí wàláhì alájà ló máa ń pè mí o but ẹ̀mí tá à ń sìn yẹn gbogbo ó wá jẹ́ kémi kan rèé ti gbogbo nǹkan tó máa ń ṣe yẹn ní ìtì ẹ̀ka kún but nǹkan tẹ̀mí kàn fi belief nínú Islam ni wípé èrè ẹ̀ṣẹ̀ tá máa ń ṣe bí káwà tí ò da ẹ̀wọ̀n ọ̀la nǹkan kan yẹn tó bá ṣe wá sí fún wa ó máa ń múyàn jìnnà sí i bọ́wọ́ tó ń ṣe kí nìyí fún wa tó máa ń ṣe àwọn tó ń ṣe ìranù yìí tó ń sọ̀rọ̀ yìí fún wọn máa ń wọ̀ ẹ́ nínú àfàkọ́ tí mo bá gbé ní a ní ká máa wo TV a ní ká máa ṣe gbá nígbà tí mo kéré tí máa ń yẹ nínú yàrá ẹ̀ mo àti ìyàwó ẹ̀ máa wo TV tó ṣòkòtò wọn máa ń kéré yẹn so all these things to convince me ó máa ń convince mi gan now gbọ́dọ̀ wá di lánàá tí wọ́n bá program yìí padì láyà rẹ̀ mo pẹ́ gan mi pẹ́ di fún mo wà ní conversation mo wá rorí mi mo wá rò gbèsè ayé tí mo ti gbé láti ọgbọ̀n mo wò mo ń rò pa ní sòrò ilẹ̀ Yorùbá ilé táwọn sọ yìí ó ti gbà lẹ́nu wa àti dèyìnbó èdè gbogbo wọn tó wà lọ sára kọ́ńtì yẹn wọ́n pẹ̀ ẹrú gidi àti ọṣẹ nínú ìlú tó wà lọ bẹ̀ ẹrú yẹn wá pọ̀ kí ni yẹn wá ń bí mi nínú gbogbo ìwọ Ọlọ́run báwọn bàbá yìí ṣe dìde èdè wa tó bí wa sí yẹn wọ́n á rí mi gan ìlú tó bí wa sí yẹn èdè àṣà Yorùbá yẹn táwọn bàbá wa wà náà kí ló dé tó gbà wọn kan láàyè kékeré tó lọ́wọ́ ń dá wọn sí yẹn tó wọn mú nínú yẹn tó fi wá gbà kí yẹn kú nínú ara wa mi ní bí méjì mọ́ nígbà tí dáàdì wa kú gunukú tí wọ́n ń ṣe yẹn àwọn pípọ̀ yẹn Muslim ló sí wọn wọ́n pa padà wọ́n fẹ́ lé ìwú òkú dáàdì wa dìde ẹ̀bẹ̀ àti kọ́lá fún wọn ẹjọ́ tó rọ lọ àfi gbẹ̀gbẹ̀ gidi so kí nìyẹn mo wá wo rántí ní lẹ́tù wíṣẹ́gò ní Abẹ́òkúta táwọn afá ìwọ̀n yẹn náà díẹ̀ ẹni kọ́ wèrò mẹ́ka gan èrògbò òpó tó yìí kí wọ́n wo èrò rẹpẹtẹ in fact Elédùmarè ọba tó dá gbogbo wa tí ó pè méjì tó dá láwọ̀ funfun tó dá láwọ̀ dúdú á ṣe ìgbèníjà agbára Ọlọ́run because iṣẹ́ ńlá gidi ni MC Baba gbé sọ́wọ́ gẹ́gẹ́ bí ìròrí tọ̀dọ̀ tèmi because kí ni yìí ó ti rò pọ̀ gidi ó ti rò pọ̀ kó tẹ̀yìn wá fẹ́ láàmú tí mo dùn láìfún ọ̀rọ̀ bàbá wa ni wípé bàbá wa fẹ́ ká mọ ilẹ̀ wa ní gbogbo báwo ni ilẹ̀ kan ṣe máa wá láti wá ní gbogbo ìlú wá fẹ́ sọ́jí tòdó tí wọ́n sọ wá ẹrú gbogbo tó ń kà ní kùrán yẹn láti wá sọ́jí àbá mo gbàládùra pé ọba ìgbìmọ̀ tó ń tìyàn lẹ́yìn àbá mi tìyàn lẹ́yìn lágbára Ọlọ́run insha Allah ìgbà tí ilẹ̀ tó gbogbo bá ń gbẹ̀yìn náà tẹ́wá tó túmọ̀ orúkọ ọba tó gbórúkọ gbẹ̀rún tó ẹ wo ó lọ fà mo kí yín mà mo gbádùn ọ̀rọ̀ tẹ́ sọ pọ̀ ibi tẹ́ fojú ẹ̀ sọ pé inshallah yẹn òun lè fi ba gbogbo ẹ̀jẹ̀ torí Allah yẹn kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè ṣẹ́gẹ̀ Allah àwọn nǹkan táwọn téèyàn ń gbé kalẹ̀ téèyàn ń bọ òun ni Allah òun ni àwọn ọmọ Lárúbáwá ń bọ ọ̀dọ̀ Allah làwọn ọmọ Lárúbáwá ń gbà lọ́sọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè àwọn ọmọ Lárúbáwá ló ní èdè Lárúbáwá ló gbọ́ èrè lásán ni ó lójú kò fi hàn ó lẹ́nu kò lè sọ̀rọ̀ kò dẹ̀ lágbára kankan rárá
bó ṣe wà yẹn àlá ò lè pẹ̀ fún so gba àwọn tó ń gbàdúrà tí wọ́n kàn ń ṣe kí wọ́n forúkọ alágbàdúrà tàbí ọkàn ń ṣàṣedànù ni ṣe understand irọ́ lásán ni so ẹ̀sìn Islam lè sọ wọ́n gbé wá kí wọ́n fẹ́ enslave the whole world ni wọ́n fẹ́ kó gbogbo ayé lẹ́rú wọ́n fẹ́ kí gbogbo ayé máa kó wá sọ́dọ̀ tiwọn báwo làwọn kan ṣe máa ní ọ̀dọ̀ àwọn ni Ọlọ́run wà káwa máa kó wá káwa máa fi wo kílé táwọn ò lè kó wá káwa máa fi wé gún lọ́dọ̀ wa kílé tán lè kó wá káwa máa fi wò gún lọ́dọ̀ wa ṣe understand so nǹkan tí ó bí àárín yẹn bó ṣe jẹ́ nìyẹn àṣedànù ní gbogbo àwọn mùsùlùmí yẹn ṣe gbogbo àwọn tó ń kírun yẹn kọ́ ń sọ́n sálẹ̀ ó ní ẹni tí ó bá kírun mọ́ ara ẹ̀ máa gan mo gbé wéèrè ọpọlọ ẹ̀ ti yòrò tó bá fẹ́ kára ẹ̀ gan lọ́ máa dákú náà tàbí kó máa lọ gym lọ́ máa ṣe exercise náà tó bá ń play ball tó bá ń ṣe exercise tó ń díje tó ń bẹ̀rẹ̀ ara ẹ̀ ò lè gan náà so gbogbo àwọn kìíní wọn kàn parọ́ fáwọn èèyàn wọn kàn scam àwọn èèyàn àwọn àfáà yẹn wọn kàn fi lámbà ra lámbò ni so àwa èèyàn de lásán wọn di nǹkan tó dà àwa la rí wọn bí èèyàn pàtàkì wọn kì í ṣe èèyàn pé ní yẹpẹrẹ ni wọn láwùjọ àwọn tó yẹ kó máa lọ kéèyàn máa jù pẹ̀lú wọn òun làwọn àfáà yẹn torí wọn rú dodo wọn sọ àwọn náà kó lẹ Yorùbá sínú wàhálà àtàkù sí so kò jẹ́ tí báyìí fẹ́ ṣe àwa la kò sí mẹ́sàáyà tó ń bọ̀ láti ibì kankan àwa la máa gbára wálẹ̀ so tẹ́lẹ̀ ju everybody bá ti là láti máa wọn àfáà yẹn gba mọ́ṣáláṣí yẹn tá a ti sọ dìgbẹ̀tẹ́lẹ̀ tó ti ń dákú ń bẹ̀ yìí tó ń sin lẹ́dẹ̀ ń bẹ̀ ilé iṣẹ́ la fẹ́ a ò fẹ́ ilé ìjọsìn so ẹni tá a bá fẹ́ yan àṣọ lórí tó di pé Ògún Ṣàngó ló fi ń búra ẹ̀rí pílẹ̀ máa dà bọ̀ Allah irọ́ lásán ni ọ̀sán ìṣe gangan ó lẹ̀ jù sólọ so ẹ jí ẹ padà lọ sílé yín o ìgbónúkó tó ń ṣe ní yín yẹn ẹ tètè mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ máa lọ síbẹ̀ kẹ́ ètè rẹ lọ máa bá wọn ṣe ní bóyá ọjọ́ tó bá fẹ́ ṣọdún èyí náà débẹ̀ ẹ̀ wúre ń bẹ̀. That's the best thing because it is who we are, it is our identity. Ọ̀nà tá a gbà wá sáyé nìyẹn àwọn òbí kan ṣe máa wá dé tọ́mọ náà fẹ́ change panel wa bígbà tó fẹ́ change panel kankan ni ó máa kúrò lọ́rìjìnà ó máa padà wá di fake so wọ́n fẹ́ bọ́ aṣọ iyì kúrò lọ́rùn wa wọ́n fẹ́ wọ̀ wá láṣọ ẹ̀tẹ̀ àwa máa rìn kiri ilé ayé àwa ní níran àìmọye ìran tó ti parẹ́ so nǹkan tó fẹ́ ṣe gangan nìyẹn wọ́n fẹ́ pa wá rẹ́ máa yé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn yìí dẹ̀ ní ẹ̀sìn àwọn Fúlàní ni àwọn Fúlàní kan fi ń penetrate kọ́ lè gbàgbára lọ́wọ́ wa ẹ máa rí ìmúra wọn ẹ máa rí tó máa wí láwọn àgbẹ̀ wọn nílè múra bí Yorùbá tó máa ń sọ Yorùbá gan ẹ̀rí bọ́ ṣe máa sọ so wọ́n á ṣàmà sọ pé torí pé ẹrú Lárúbáwá ni wọ́n gbogbo nǹkan wọn kọ́ ṣàmà fi sin Lárúbáwá ni àwọn tó jẹ́ rí Muslim làwọn tó ń tẹ̀lé nǹkan tó wà ní Quran níbi kan pààyàn òun làwọn Fúlàní yẹn so ẹ̀yin èèyàn ẹ jí ẹ má sùn irọ́ lásán ní Islam ìwọ tó bá jẹ́ mùsùlùmí tó jẹ́ ọmọ Yorùbá kò ń ṣàṣedànù ni so ẹ jí ẹ padà lọ sílé ẹ trace route yín odò tó bá gbàgbé orísun máa gbẹ̀mí ọmọ tó bá sọ lẹ́nu àpò ìyá ló so kọ́ o so ẹ jẹ́ ká jí so bí àwọn òwe jẹ́ ìyẹn ṣe gan. orí o ti sọ̀rọ̀ lókè bí ọmọlúwàbí tó wá ń sọ ní comment section pé I'm confused. Comment section ẹ jẹ́ bá mi parí òwe yìí ẹ má bínú paracetamol 10 naira ẹ bá ń parí òwe yẹn àmọ́ máa wá ẹ ti gbọ́ ohun tí wọ́n ń ṣàlàyé fún yín àbábá wa ètò láyé. mo kí ọ̀gá mo kí bàbá wa MS kò ní dàrú láéláé ọba tí òfin ṣàṣáájú nǹkan kò ní ṣẹlẹ̀ bí ọba ṣẹlẹ̀ kò ní ṣe rẹ̀ ní àwa náà pàtàkì àti gbogbo ọmọ Yorùbá èkó tẹ̀kọ́ wá rìn kò ní jẹ́ kó mọ́sá tí wọ́n kú lójú ọ̀nà kò tiẹ̀ sáṣeyọrí kankan nínú àwọn kìnìún yẹn gan. gbogbo àwọn prọfẹ̀tì yẹn tí yóò kú sómi ìlú òjò náà bí mi kan lẹ́sẹ̀ rẹ̀ mọ̀ ní sáṣe bàtà ẹ̀. àfa wà lókè àfa ti wà lókè ọmọ owó yìí àfa ni wọn. àwọn àbúrò ẹ̀ máa ṣé kò wá káfá láàyè mọ́ ni ṣé kò sáfà láàyè mọ́ àbí wọ́n ti gbogbo wọn ṣe ládùúgbò àwa ti ta lórí bá ṣé kò sáfà níbẹ̀ rárá. àwọn àpá wa yọjúmọ́ ni. kọ́ wá sókè látẹ̀ nǹkan ọ̀lú wá sókè wọ́n kàn ń táìpù rọ́bìṣì ní comment section kọ́ máa bọ̀ lókè wọn. àfa ti dínkù yẹn. wọ́n ṣe kàn lè wá sókè kò sí nǹkan fẹ́ dìfẹ́ǹdì kò sí ilẹ̀ tí mọ̀ ló fi jẹ́ pé this time around nísìn ní tó kù tí a máa ṣe nísìn ni pé ẹ jẹ́ kí ká máa gbé information jáde gan lójoojúmọ́ kí àwọn èèyàn máa gbọ́ tuntun every day
ká má retí wọn mọ́ ilẹ̀ tí mọ́ wọn lè wá mọ́ so n tó kù ní pé ní everyday information ká máa gbọ́ tuntun pé báyìí everyday so tó kù nìyẹn pé báyìí so kò sí láyé ṣe ìkọjá pé ká máa jẹ́ sórí everyday oye so bàbá mi ò gbọ́ ọ̀rọ̀ yẹsà bọ́ ìwé ìṣẹ̀lẹ̀ wà ní ọ̀rọ̀ a máa gbọ́ kò ní bàjẹ́ àfiṣẹ́ náà ọ̀gá wa ms bàbá kò ní bàjẹ́ o ẹ kú iṣẹ́ o ẹ kú ìmọ́lẹ̀ tẹ́ ń tàn sí ojú ọ̀nà àwọn bàbá wa Olódùmarè ò ní jẹ́ kó bàjẹ́ kí ọmọ ọ̀dọ́ anílágbára Olódùmarè ẹ kú iṣẹ́ takuntakun àwọn àmì o ẹ má jẹ́ kó rẹ̀ wá ẹ má jẹ́ kó sú wa kò sí kankan tí agbára Allah àbágbára Kùránì wọn lè ṣe gbogbo ọ̀nà ẹ̀bùrú tí wọ́n bá gbà àwọn alálẹ̀ ti pápá wọn wà lẹ́ ó bá pápá ní gbogbo ẹni tí. open mic ní ẹni hello ma ṣé wàá mẹ́. JRC International. wọ́n ṣe kírètì orúkọ àlá ìjìyà fún àwọn èèyàn ìjọ kan wọn bí tálà ti ń bọ̀ pé aláwọ̀ supreme story ni a ní sinmisẹ̀ ẹ̀yìn kẹ̀ abẹ́yà yìí. bá a sọ fún àwọn gbogbo ilẹ̀ Yorùbá pátápátá àwọn pípọ̀ yẹn wọ́n rí pé gbogbo àwọn nǹkan yẹn ti káàsì ní gbòòrò lọ́ọ̀sì náà ń gbé sálámọ́sí lọ àwọn sálámọ́sí kéréje àtàwọn ilé kéréje tó ń gbé láti lágbá káàkiri ó ti ẹ̀pọ̀ lógún state eré àánú Pòkíà local government yẹn wọ́n mọ̀ pẹ́lẹ́ bọ́ wọ́n bẹ̀ yẹn ẹjọ́ yàrá ẹ̀ ṣe sùúrù wọ́n mọ̀ pẹ́lẹ́ bọ́ paraku ni wọ́n bẹ̀ yẹn àwọn mọ́sálásí tó fi ń gbalẹ̀ tó máa fi ń kó population tó máa fi ń dá wọn sí méjì tó máa fi ń fi wọ́n ṣọ̀tá ara wọn yẹn wọ́n ń gbé lọ sáwọn ọbẹ̀ yẹn gan ẹ máa bá wa pass àwọn mẹ́sẹ̀gì yẹn káwọn èèyàn máa gba mọ́sálásí láàyè ilé kéwu wọ́n fẹ́ wá fi dọ́ta sí wọn láàrin kọ́ máa fi bára wọn jà kọ́ máa láwọn kan àwọn tó bẹ̀ wà ní chájì mọ́sálásí yẹn àwọn oníṣòkòtò pépépépé tó máa láwọn ò lè sí fìlà mo wà níwájú kábíyèsí kan lọ́jọ́ kan làkàn ṣe meeting máa yẹn làbí brọ́dà mi ni o wọ́n dẹ̀ ní pé kán sí fìlà ó lóun ò lè sí fìlà pálá ò fàyè gbà kó òun sí fìlà mo dé 40 fún ibi mo fi gbọ́ fìlà lórí ẹ̀. so àwọn adọ́lọ́jì yẹn irú àwọn yẹn àwọn adẹ̀ tún kọ́ wọn kéwú mo gba kéwú fẹ́ni tí mo ń sọ yìí ìṣàdédé ló kàn lọ jọ́ìnì àwọn oníṣòkòtò péńpé yẹn kódà kò lọ́pọ̀lọ́ àti kalágbáwá máa ń fi Yorùbá kọ lágbáwá sílẹ̀ fún nígbà táwa lé kéwú ni kó tó di pé òun náà wá káṣọ tó di ẹni tó jẹ́ pé ó jà fa ọlọ́jọ́ kò ń ṣàkéwù tọrọ jẹ ó ń ká ọmọ ní kéwú àwọn mọ́sálásí kéréje àwọn náà wà ní chájì ẹ̀ ní gbogbo àwọn community yẹn tó ń gbé káàkiri ẹ máa bá wa polówó ẹ̀ kọ́ máa gba àwọn mọ́sálásí yẹn láàyè láti fi kó wọn lọ láti fi kó wọn lẹ́rú láti fi jà wọn lógun láti fi gbalẹ̀ wọn làwọn mọ́sálásí yẹn wà fún kò sérè kankan bẹ́ẹ̀ so ẹ máa bá wa áàdì yẹn náà mọ̀ ẹ ṣe ẹ̀yìn àgbàlagbà. lórúkọ mi nǹkan tí mo kàn fẹ́ fi kún ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ yìí ni pé ṣé rí àwọn àfáà tí à ń sọ̀rọ̀ ẹ̀ yìí àwọn àfáà ọmọ pé ẹ̀sìn Islam bísínẹ́sì ló jẹ́ ní ilẹ̀ wa bíbáyìí mo ò rí àfáà kan tó máa jáde tó máa sọ pé nínú ìyẹ̀wò òun ò kí ń ṣèṣẹ̀ṣẹ̀ àbó òun ò kí ń ṣe lé òun ò kí ń ṣe lé ṣe rí oníṣègùn ní dádì mi nígbà tí mò ń dàgbà wípé mo mọ̀ pé àwọn ọ̀rẹ́ dádì mi lélẹ̀ àwọn ọ̀rẹ́ dádì mi lélẹ̀ àwọn tí mo mọ̀ pé ọ̀rẹ́ dádì mi tó pọ̀ jù nínú ọ̀rẹ́ dádì mi tí wọn ò bá kí ń ṣe pásítọ̀ máa jẹ́ àfà tó jẹ́ pé àwọn tí mo mọ̀ pé kò ń ṣe àwọn ó tiẹ̀ náà ọ̀rẹ́ dádì mi kan tí mo mọ̀ I grew up knowing him mo máa ń fi ìgbésẹ̀ kan náà ni àwọn àti dáàdì mi jọ ń ṣe ìgbà tèmi náà wá dàgbà tí mo tó di pé mi ò kí ń ṣọmọ tí ẹ pé ó ń bo nǹkan fún lọ títí mọ́ wọ́n á rí i pé lára àwọn ṣọ́ọ̀ṣì tó tiẹ̀ tóbi jù ní Nàìjíríà yìí wípé kí n fa ìrégbè sílẹ̀ kí n forúkọ bò wọ́n láṣẹ àwọn ní general secretary wọn mi mọ bó ṣàṣe máa fún pé èèyàn láṣà ni wọ́n bẹ́ṣà tó jẹ́ pé èèyàn tó wà nílé tó mọ̀ ṣẹ̀ṣẹ̀ gidi ni wọ́n ó tún wá ní àfáà kan èèyàn ńlá tẹ pọ́n nílé kéwú ńlá lẹ́kọ̀ọ́ níbí báyìí táwọn ọmọ máa lọ ṣe graduation rẹpẹtẹ níbẹ̀ ìran tábà ríra láàrin ọ̀sẹ̀ kan bóyá
bóyá jẹrin àbọ̀jọ́ òní ni àti wọ́n sì ń sọ̀rọ̀ ms bàbá ọ̀wọ́n arẹ́rìn mo ní kí lẹ rí sí dáàdì wọ́n ṣàárẹ̀rìn so kí ni mo fẹ́ fàyọ̀ ẹ lè dé ọjà lẹ́kùnlẹ́jà kan lé nìyẹn àwọn àfáà gan ti jẹ́ kí nǹkan wọn nǹkan táwọn máa dọ́jà tá a sì máa ná pé ẹgbàá ilé ẹgbẹ́lé táwọn bá máa ra báyìí owó ńlá lọ́ máa kó sí ilẹ̀ so nǹkan tí mo kọ́ fi hàn pé ó ń ṣe àwọn èèyàn wa ni pé àgọ̀ òun ló ń ṣọ̀pọ̀ èèyàn nínú wa ó ní ọmọ kan ń kọ́ kéwú lọ́wọ́ ni tó bá ti wá sọ́dọ̀ dádì mi ó máa ma sọ fún wọn pé ó dàbí nǹkan òun ṣe fẹ́ kọ́fà o máa rẹ̀ ní pé ewu làbúrò kó wà ní gbogbo kéwú táwọn ń lọ kọ́nà kí bíbá iná làwọn tó ń padà sí nípa àwọn nǹkan táwọn ṣe ń ṣe náà lè so àwọn àfáà nǹkan mi fi ń gbé nǹkan tí àwọn èèyàn ń jà sí lórí social media ò jí pé àwọn èmi ò sọ pé bóyá kò sí àfáà tó jẹ́ àfáà bò èmi máa sọ pé ní ilẹ̀ Yorùbá tiwa o àfáà náà mọ̀ pé nǹkan wà wípé àwọn bàbá ńlá bàbá wa wípé àṣírí wà nílẹ̀ Yorùbá àfáà fúnra rẹ̀ mọ̀ pé wọn ò lè gbé àṣírí Yorùbá sọ̀rọ̀ kóun wá gbé ti Lárúbáwá kan ṣùgbọ́n àfáà kankan kò fẹ́ kéèyàn kan bà mákẹ́ẹ̀tì jẹ́ fóun so nǹkan tẹ́mi rí bíbá ni pé it is more of like wípé oníkálukú ń ṣe o torí tí kò bá ń ṣe kó oníkálukú ń ṣe o ìgbà wo làfáà bẹ̀rẹ̀ sí í ṣe àjò fún yàn ṣáná bí gbọ̀ṣẹ̀ fún yàn ni ìgbà wo làfáà bẹ̀rẹ̀ sí í ṣe àjò fún yàn táfà iṣẹ́ tó bẹ̀rẹ̀ sí í yan ìtìtù fún yàn táfà bẹ́ẹ̀ so àwọn everybody náà àwọn àfáà fúnra wọn mọ̀ pé two factor authentication làwọn ń lò but ó dàbí èèyàn tó ń ta ọtí tó wá gbé microphone sẹ́nu pẹ̀ máa mọ̀ tí mọ́ ẹjọ́ nítorí Ọlọ́run ta ló fẹ́ bá ara èmi ní ìsìn mò ń produce bitters fine mo mọ̀ pé àpọ̀jù ọtí kò dá pé bí akéèyàn máa mú ẹsẹ̀ ọtí wà nínú bitters ní ìta kí wá gbé microphone ní ìsìn kẹyìn èèyàn wọn ẹ má mọ̀ tí Ọlọ́run mà ní jẹ́ arókúta so because tẹ bá dé ọjà ní ìsìn ọjọ́ wo níbi ìbámu sì lọ sí Agége àwọn fáwọn máa ń ṣòṣù ká sórí yẹn kò síbẹ̀ ṣe lè jí dé ọjà tó máa jí bá wọn lọ́jà ṣé ànábì ṣé ó lórí igbú àbó lórí àkàlà àbí ànábì mọ ewé tó ń jẹ́wé àkókò so àwọn tí wọ́n rà kí ni wọ́n ń ṣe fún tí kò dẹ́ ń ṣe pé àwọn àfa kéréje bóyá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kéwò so nǹkan tí mo rí ni pé ní àtìlẹ̀ púpọ̀ nínú àwọn tá a pè ní èèyàn wa wọ́n ti fi ẹ̀tàn jẹ wọ́n ti fi kún àṣà àti ṣe wa ẹ̀tàn jẹ tẹ́lómi fi kún ẹlòmíì fúnra rẹ̀ ó fẹ́ jókòó ti ṣẹ́ ṣègùn bó mọ̀ pé ó rò pé àwọn ẹlòmíì ò ní fẹ́ máa wá sọ́dọ̀ òun á wá fi ṣe àfa bòjú mo náà rẹ̀ pé ọkùnrin ni ẹni yẹn jù mí lọ àjọ kọ́fà ni ìsínísì àfa ló ń ṣe tóun náà tó ń kọ́ àwọn ọmọ ilé tó ń ṣe wà nígbà fáwọn so I think it is more of a business on ṣe pé tó bá yá revolution ṣe máa take place irú ìwọ̀nba àwọn èèyàn tí a mọ̀ òótọ́ yìí irú ìwọ̀nba àwọn èèyàn tá a mọ̀ òótọ́ yìí it should not be an online something we should go out there ká bẹ̀rẹ̀ sí ṣe seminar I've been thinking about this thing for some time now ká bẹ̀rẹ̀ sí ṣe seminar ká jẹ́ kí àwọn èèyàn kọ́ mọ̀ pé mo máa ń lọ sí àwọn meeting gan pé àwọn meeting oníṣègùn tá bá tún sọ̀rọ̀ ní meeting pé àwọn ẹlòmíì ọmọ lọ sí hospital àwọn dókítà sì máa advice wọn pé kọ́ wá sí ọ̀dọ̀ àwọn alágbo kọ́ ṣe tibítibí so for someone a medical practitioner tó fi mọ̀ pé Yorùbá ní àṣírí nǹkan wà àṣà àti ṣe wá pé Elédùmarè fi àṣẹ sí so táwa ní èèyàn tó yẹ pé o kàn lọ kọ́ èdè wàá ní káwọn èèyàn máa lò dúdúmọ́ wà ní káwọn èèyàn máa ṣe gbámọ wà ní káwọn èèyàn máa ṣe àwọn ọmọ mo sì ní àǹfààní tó wà ní ìtòsí ọ̀dọ̀ mi tó yẹ pé tí tíyàwó wọn bá tún lóyún ìsìn ló máa jẹ́ ọmọ ẹlẹ́kẹta ọ̀tọ̀ wá ṣe kílíìkì lọ́dọ̀ mi ó dẹ̀ fojoojúmọ́ jáde jẹ. so èmi kàn fi pé it is more of a business pé àwọn tá à ń sọ àwọn àfa àti tá à ń sọ pé kí ni ká fà kankan òbíyàn kankan nínú wájà ní ilé parọ́ fún à ń rí alọ́jà à ń kíra wa à ń ṣe gbá à ń ṣàwọ̀ online ní pé àwọn tó àwọn kèfèrí kìnnìkan online lásán ni so èmi fi pé tó bá yá ó jẹ́ kí a create seminars kí àwọn ọmọ Yorùbá kọ́ fi mọ̀ nípa àṣà àti ṣe wa wípé ìwọ tó bá ti mú ẹ̀sìn kókókókókó òun pinnu láti fẹ́ ṣẹ̀sìn nílé ayé ẹ̀ so mo fi pé ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ nìyí náà wípé ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ nìyí náà mo fi pé àìmọ̀ ọ̀nà tí ó jẹ́ kí wọ́n gbà òun ni wọ́n ṣe ń sọnù wípé tó bá rí ẹ wo báwọn àfáà bó ṣe máa ń ṣe they are always doing one program or the
other they are always doing one seminar or the other mo feel pé kí Yorùbá má bàa lè sọnù irú àwa yìí nìsín a sì máa bí ọkùnrin a sì máa bí obìnrin àwọn ọmọ wa náà sì máa bí ọkùnrin sì máa bí obìnrin àwọn àrọ́mọdọ́mọ wa gbọ́dọ̀ máa bẹ̀rẹ̀ lọ́wọ́ wa pé kí ló ń jẹ́ Yorùbá ẹlòmíì máa fẹ́ kí aṣọ lárúbáwá mi sọ fún nìkan lọ́jà lọ́jọ́ kan pé ṣé o sẹ́wọ̀n pé o làbùrọ̀ fi lárúbáwá kiri pé Yorùbá gangan tó bá ní ẹ̀kọ́lẹ̀ ẹ̀sẹ̀ ẹlẹ́sìnlẹ̀ wá gbé sórí so mo feel say this thing should not be an online thing alone let's start creating seminars people will turn up people will come people want to hear the truth àwọn èèyàn fẹ́ mọ òótọ́ àìmọye àwọn èèyàn pé ní ìmọ̀ èèyàn tí ó ń jẹ́ bàbá tẹ́lẹ̀ èèyàn kan ló pè mí ló fẹ́ béèrè nǹkan lọ́wọ́ mi torí pé mọ̀ kí mo wà nílànà ṣẹ̀ṣẹ̀ ni mo ṣe wá sí orí TikTok mo wá táìpù orúkọ yẹn fún mi pé I've been thinking about this thing for a while. Ìgbà mi máa bèèrè lọ́wọ́ dájú mi pé kí ló dé tí kìíní tó ṣe lọ báyìí tí kò lọ báyìí. Máa ń bèèrè lọ́wọ́ wọn nígbà mi pé ó ní pásítọ̀ kan tó bá fẹ́ wá sọ́dọ̀ wa nígbà tí mo ṣì wá kékeré aago kan òru aago méjì òru ló máa wá. Èmi tiẹ̀ máa ń fi ìwé pé wọ́n jìnnà pé táìmù tí mọ́tò máa ń gbé wọn dé nìyẹn. So later I got to know that these people they are just deceiving people. Torí kí ló mú àfa máa rí àwọn ọ̀rọ̀ mọ́ṣáláṣí tó bá rò pé kò sáṣìírí kí ló mú pásọ máa rí àwọn ọmọ church tó bá mọ̀ pé kò sáṣẹ nílẹ̀ Yorùbá we just need to lecture people to let people know the truth káwọn àwọn ọ̀pọ̀ èèyàn yìí wọ́n mọ̀ nípa àṣà àti ṣe Yorùbá wọn ló mẹ́lòmíì máa sọnù it's not because of anything àwọn ọ̀pọ̀ èèyàn mọ̀ nípa ẹ̀ so we start creating seminars in no time ẹ máa rí pé àwọn tó lọ sí school gan pàápàá tó lọ kọ́ nípa language they will start joining the seminars the moment the youth come together to bring because mo feel pé àwọn kọ̀ọ̀kan nínú àwọn bàbá wa they are scared of being bullied torí pé àṣà Yorùbá àṣà alápọ̀nlé ni kò sí ẹnìkan tó fẹ́ kí èèyàn kan kó dọ̀tí o so mo feel pé by the time tí ó ní nǹkan tó ṣẹlẹ̀ ní Kìṣí nígbà kan current ìyálọ́jà Kìṣí grandma mi oníṣiṣẹ́ ẹ̀ṣẹ̀dẹ̀ ni wọ́n àwọn àfa àti ṣòkòtò wọn kì í délẹ̀ yẹn wọ́n fẹ́ máa bá wọn fa wàhálà ní Kìṣí nígbà kan ìgbà tí ìjà yìí tó bẹ̀rẹ̀ I can say it anywhere àwọn gangan fúnra wọn lọ́wọ́ àwọn ọmọ wọn bá ṣọ àwọn gangan fúnra wọn lọ́wọ́ àwọn ọmọ ọba so ìfọdùsí eléyìí àjàjẹsìn kankan agbọ̀ntọ́ra wa náà láì torí àwọn àfa fúnra wọn ọ̀hún wa bá wa àjọ ń ṣe so kò sí jẹ́sìn kankan tá à ń jà àfi ọmọdé àfa tó bá ṣe ìrókò òun fi TikTok wá fọlọ́wọ́sì nìkan ló máa ṣe ní yàgbà nípa àwọn nǹkan ọmọ kìíní kan àwọn tó jáfa tọkọ ní kí wọ́n mọ̀ wá ṣe bí wa. Ajé àbá àǹtí ẹ ṣe ẹ jẹ́ káwọn èèyàn ó dá sí nǹkan tí ẹ sọ àwọn èèyàn wá ń gbọ́ ẹ ṣe àwọn èèyàn máa dá sí ọ̀rọ̀ èèyàn. wọ́n ti bímọ wọ́n ti padà sí Ghana. I just need people let's come together we are educated people let's come together ẹ jẹ́ káyọ̀ káwọn èèyàn mọ̀ pé àṣà àṣìṣe wa ò tí kú ó ṣì wà. Màámi Ajé àfẹ́ṣẹ́gun adúpẹ́ lọ́wọ́ yín ẹ jẹ́ ká fèsì díẹ̀ sí náà pẹ̀lú nǹkan táwa náà mọ̀ bàbá wa Sàdé wa MS bàbá mo kí yín gan sálà Olódùmarè wa sálà torí mi ò ní sọ sálà láwù àlẹ́ wa sálà sálà láwù Olódùmarè wa sálà ni bá mi ètò láyé mo kí yín Ifámu geography mo kí yín gan Idol TV mo kí yín Àánú Olúwa Mímínà and everybody tó wà ní comment section mo kí everybody yín mo ṣùgbọ́n gbogbo àwọn aṣíwájú mo dẹ̀ ṣùgbọ́n àwọn tá a jọ jẹ́gbẹ́ náà àtọkùnrin àtobìnrin mo ṣùgbọ́n yín ìyá mi Ajé ṣe rí nǹkan tẹ́ ẹ̀ sọ yẹn wọ́n ní ibi pẹlẹbẹ la ti máa ń mú ọ̀lẹ̀ jẹ gẹ́gẹ́ báwọn bàbá wa ṣe sọ ọ̀kà tó kí báwọn àgbàlagbà ṣe sọ ní ìgbà tí ẹ̀sìn yìí dé àárín wa a fààyè gbà wọ́n tó ní pé kí ni àwọn ọmọ Yorùbá a ní ìkónimọ́ra bí àwọn ṣe máa ń ṣe wá sí ìta gbangba tó máa sọ̀rọ̀ sí ẹlẹ́bọ àwọn bàbá máa wò pé ó kàn ń sọ títí ẹni bọ̀ ní ìsinyìí kò sí àyè yẹn mọ́ tabadẹ̀ wá wò pé wọ́n jẹ́ alákatakítí tó pé nǹkan tó ti dì sí wọn lọ́kàn wọ́n rẹ́dì láti fèsì anybody wọ́n rẹ́dì láti kọlu ẹni tó jọmọ ìyá wọn ọmọ mi rẹ́dì láti dojúkọ ìyá àti bàbá rẹ̀ lórí kínní ni so àmà strategy ni wọ́n lẹ́nu tó bá máa mọ̀ bọ̀ òun náà ó ṣe bí ọ̀bọ ta ìbẹ̀rẹ̀ lọ́nláìn yìí díẹ̀ la ṣe máa mọ omi síta ṣe máa dàgbà sókè tó jẹ́ pé àwa náà máa rí àwọn jẹ́ pé ta bá bọ́ síta àwọn náà lè jáde irú èmi àṣẹ nìkan báyìí ní sìntara tèmi ni mo lè sọ tó bá di pé ká jáde síta èmi ó jáde síta nínú ìlú tèmi wà wọn anybody tó bá lè fẹ́ fèsì mi máa fèsì ẹ̀ gbogbo wa kọ́ la ní irú ọkàn yẹn so ó wá dìgbà tí a bá tó yanjú ara wa dé stage wípé a ti mọ̀ pé tá a bá máa jáde àwọn èèyàn náà jáde
sẹ́mínà yẹn a máa bẹ̀rẹ̀ rẹ̀ ṣé ẹ mọ̀ fáwọn pípù ló ń tún láwọn èèyàn kan tó jẹ́ pé wọ́n wà ní power politically tó jẹ́ wípé tó bá ló fẹ́ bẹ̀rẹ̀ wáàsí pé wọn náà fẹ́ máa ṣe wáàsí Yorùbá báwọn náà ṣe máa ń ṣe wáàsí mùsùlùmí ìtanijí láti máa takò wọn láwọn kan tán máa fi oppress èèyàn so ti so tábà tí the stage yẹn ní tí ìdílé bọ̀ ibẹ̀ là ń lọ àdè máa kọjá àbẹ̀ a máa ṣe ìtanijí yẹn irú bẹ́yìn náà ti ṣe bí àwọn tó bá wà lára ń dùn ẹ máa sọ fún wọn díẹ̀ tó rẹ́ lómi tó jẹ́ pé ó yẹ kó lè support yín torí tó kò tí ì mọ nǹkan tẹ́yìn fúnra yín gangan tẹ́yìn rí kò ní lè support yín so ó dìgbà tẹ́ bá pé ó ní fellow like minds káwọn náà tó lè wò pé bẹ́ẹ̀ jáde àwọn náà jáde pé òótọ́ lẹ́nu yìí ń sọ òótọ́ lẹ́nu yìí ń sọ ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ òṣèlú ni everybody ló pariwo náà náà ẹnìkan ló wọlé bọ̀ lọ́jọ́ ìdìbò èèyàn mélòó tó ń pariwo náà náà ní jáde síta tó ti yé gbogbo èèyàn tó bá pariwo náà láì kọ́ ló ní voters card báyìí ló ti máa pariwo pé kíníkan rí gẹ̀ẹ́ni ẹlòmíràn pariwo náà láì kọ́ ní voters card ẹlòmíràn ní voters card ó pariwo náà láì kọ́ jáde lọ́jọ́ ìdìbò so báwo lẹ́yìn wá sọ pé àwọn tẹ́ǹtẹ́ láti against yìí gan-an àwọn kan náà wọlé so màmí lórí sẹ́mínà yẹn a máa débẹ̀ díẹ̀ so tí ẹni tó bá máa jáde ṣe àfikún nǹkan tẹ́ ẹ sọ sà. ok mo gbọ́ yín. ẹ má bínú sà. àtọ̀ mo gbọ́ yín. ẹ má bínú sà. ṣẹ́rí sẹ́mínà tí mò ń sọ èmi ní ìsìn oníṣègùn ìbílẹ̀ mi that I have license to practice so ṣẹ́rí sẹ́mínà tí mò ń sọ yẹn á sọ̀rọ̀ ẹ̀sìn ẹlòmíì nípa àṣà àti ṣe wa like me as a person now kí Ọlọ́run jẹ́ kí a máa fi ọdún yìí gbé before me kémi tó mọ̀ pé irú nǹkan báyìí ṣẹlẹ̀ lórí TikTok I've been planning something like this which is going to happen this year which is àkọlé sẹ́mínà mi èmi mo sọ ní ẹ jẹ́ ká gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ so I ask scholars that want to invite. So eléyìí I'm not interested nípa pé ẹ̀sìn èèyàn kan àbí ẹ̀sìn kékeré kan we are just talking about Yorùbá culture like just Yorùbá. mo gẹ́tì ṣé kí n bẹ́ẹ̀ kọ̀kọ́ lọ́wọ́ yín ṣé kí n bẹ́ẹ̀ kọ̀kọ́ lọ́wọ́ yín. tó máa bẹ̀rù pé ẹbọ ni akẹ́kọ̀ọ́ pé kò ń ṣe ẹbọ àṣà àti ṣe wa so I'm just saying. àǹtí mi ẹ ṣe gan ṣe rí plan bẹ́ẹ̀ sọ pé ní plan lórí ẹ̀yẹn plan kan wà níwájú plan yìí etiquette nínú àwọn tó wà lókè yìí there is a group tó jẹ́ seminar group fún nǹkan tí à ń ṣe yìí tó ti wà tó jẹ́ group already bọ̀ nǹkan tí màá kàn bẹ̀ lọ́wọ́ ni pé ẹ máa ṣe máa kì í sùn tó bá ń kẹ́ mobilize àwọn èèyàn lórí nǹkan tá à ń ṣe lórí movement yìí ẹ lè mobilize kéèyàn mélòó individual ẹ̀yìn nìkan ẹ ṣe máa kì í mà. ṣáàṣì wà ń bẹ ajé àbá ṣé à ń gbọ́ mi báyìí. mo wà á gbọ́wọ́ mi tẹ̀ ní má bínú mo tún gbọ́ yín báyìí. ok mi gbọ́ kí ni network. a ní movement lórí seminar yẹn even there was a group for it etiquette so even plan tó wà lórí ẹ àti ní location àti lóríṣiríṣi but ẹ̀yin individual àtọ́bá ní kẹ́ mobilize èèyàn fún nǹkan tá à ń ṣe yìí tó bóyá àwọn tó ti wà weekend by your side tẹ mọ̀ pé physically ni wọ́n sọ ní sórí internet so ẹ lè mobilize tó èèyàn mélòó. ṣẹ́rí ní sáìdì tọ̀dọ̀ mi this is not the first time tó yẹ pé mi máa sọ pé mo fẹ́ bọ ẹgbẹ́ mo fẹ́ ṣe àjọ̀dún Ògún ìgbà táwọn èèyàn máa wá sọ́dọ̀ tèmi. So that is what even encouraging pé àwọn èèyàn mi tó bá wá they will be asking questions báwo lélẹ̀ so when we are talking about mobilizing it mobilizing people bí èmi ṣe fẹ́ ṣe tọ̀dọ̀ mi I'm just saying my own how to encourage other people bí èmi ṣe fẹ́ ṣe tọ̀dọ̀ mi it is more like an event that people will come because èmi mi ṣe àti bí ọdún mélòó kan mi àbí penetrating some of our traditional leaders. I'm getting to know them and I've been telling them about my vision which is everybody is embracing it. I'm just saying my own house. Ní pé ẹlòmíràn tó bá tún ní ẹ káàárọ̀ sà. Bẹ́ẹ̀ni ọmọ Òfúndúnmọ̀dé ló ń sọ̀rọ̀. We mo ń gbọ́ yín látàárọ̀ kọ́mẹ́sẹ̀sẹ̀ mi wà. I understand your imply to you are a traditional practitioner like a traditional medicine practitioner and you are selling your product, you are promoting the African medicine and all that. You are
and health practitioner yẹn that's how we put it too. nǹkan tá à ń sọ níbí kò ń ṣe ọ̀rọ̀ pé a fẹ́ tajà a fẹ́ educate àwọn èèyàn nípa bí nǹkan àwọn bàbá wa ṣe lágbára tó bí àwọn bàbá wa ṣe lè kí ọ diabetes ìyẹn kọ́ là ń sọ ń bí fẹ́ẹ̀. n tá à ń sọ ní pé àwọn sẹ́mínà tó yẹ pé a fẹ́ jágbe mọ́ àwọn mùsùlùmí. thank you bro ẹ ṣe kẹ́yìn eré ètò tẹ̀ sí ní ọ̀dọ̀ wa kò sí kan tó kọ̀ wá kan traditional leader kò sí kan tó kọ̀ wá kan ẹni tó ní àìsí no kò sí kan tó kọ̀ wá kan ẹnìkan bọ ẹgbẹ́. I'm not talking about business here. I understand you. I know. That is just my point. Your presentation cannot match. The energy cannot match with what we are actually saying. The kind of seminar you are supposed to be organizing is maybe educating the people about the benefit of herbal medicine or the benefit of clinical. Gbogbo àwọn kata wa sọ ni pé a fẹ́ mobilize àwọn èèyàn fẹ́ jí àwọn èèyàn dìde káwọn pé ibi táwọn àwọn ibi oko ìparun ni nǹkan practice lọ́wọ́lọ́wọ́ yìí máa padà kó òun wá. So I don't think what we are saying I don't think you actually because when we are saying this kind of thing ọjọ́ tó o bá fi jáde tó o sọ òótọ́ yẹn ó máa affect business ẹ̀ máa. O nílé practice abami o nílé èèyàn nílé sọ gbogbo òdodo tó bá ti ń ṣe tó bá jẹ́ pé business ẹ̀ wà important fún. ẹ̀yin ló bá ń pàdé lọ́jà ẹ̀ ń kíra yín yìí. àwọn òbí kí wọ́n bẹ́ẹ̀ ni àbáwọn ṣọ̀rẹ́ àbáwọn tó sọ ta ni. nǹkan tí mi kàn ń try láti sọ fún yín ni pé nǹkan tí mi kàn ń try láti sọ ni pé. n tẹ́ mi sọ pé mi ò fẹ́ kí movement wà fẹ́ ti business ti ẹ̀rọ afẹ́sì business nìyẹn ẹ̀rọ àmọ́ ṣe bẹ́ẹ̀ kí lọ́kẹ́ bá máa bọ̀ àwọn ọkọ̀ bàbá wa wọ̀nyẹn àwọn afọwọ́n bá ṣe máa splice ní dm yẹn máa kọ́ àwọn nǹkan ìṣèjì ìyẹn ọ̀tọ̀ eléyìí táwa ń ṣe ń bí à ń jágbe mọ́ mùsùlùmí ni à ń jágbe mọ́ ẹ̀sìn àjèjì àfẹ́ wọn àfẹ́ kán gbé ìgbékúgbé wá sórí ilẹ̀ yìí máa fẹ́ so nǹkan tá à ń sọ nìyẹn irú sẹ́mínà táwa ń sọ sẹ́mínà ẹ̀jíṣẹ́ ẹ̀dìdé àwọn òbí olórí burúkú ni wọ́n nǹkan burúkú ni wọ́n ń gbọ́dọ̀ lórí ilẹ̀ yìí àfẹ́ bá wọn ṣe àfẹ́ ilé lẹ́kùnlẹ́jà ẹ̀jẹ̀ pátá àbáríà àmàfẹ̀gbẹ́ gbára ni tanya àwọn òbí wọn tí wọn ní ojú ló fọ́ tó máa bẹ̀rẹ̀ láti rẹ̀ wọn gbọ́dọ̀ gbọ́dọ̀ wá. aláàdá kúkú ní ìdájọ́ gírí wá. tó gbogbo ọ̀rọ̀ mímú ọmọ ṣùgbọ́n mo bẹ̀rẹ̀ wọn a ní àwọn èèyàn pé wọ́n fẹ́ jí kí ló tẹ̀ ń ṣẹlẹ̀ alábẹ̀rẹ̀ ìbéèrè a fẹ́ dáhùn n tẹ́ ń sọ nípa ìsìlámù yìí ṣé lóòótọ́ ni òótọ́ ni ẹ̀rí ẹ̀dá òun rèé àwọn ẹ̀rí tá a ti rí rèé ẹ jẹ́ kí n fún yín ní ọ̀rọ̀ kan tó yẹrẹ nínú kèmí ní àná àbí jẹta ọ̀kan nínú àwọn imam àgbà ní ìlú Birmingham ó jáde síta lórí kámẹ́rà ó dẹ̀ sọ pé nígbà tí àwọn ọba dán àwọn gbogbo àwọn kìrìsìtẹ́nì àti àwọn tí ò kì í ṣe mùsùlùmí pé gbogbo wọn ló máa di ẹrú fún àwọn tá a bá rìn lọ lójú ọ̀nà bẹ́ẹ̀ bí sọ̀rọ̀ mùsùlùmí ṣe sọ bí ẹ bẹ́ẹ̀ ṣe jẹ́ oníṣègùn tẹ́ ẹ jẹ́ ajé apps tẹ́ ẹ jẹ́ oníṣègùn tí ẹ bá ń bọ̀ tí mùsùlùmí bá ń bọ̀ wọ́n gbọ́dọ̀ fi ẹ̀jẹ̀ gbígbá ayé sínú gbókẹ́mọ́ ìlú ti gọ́tà nígbà táwọn bá rìn lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà o lẹ́tọ̀ọ́ gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣẹ̀ láti máa rìn lórí pedestrian wọ́n gbọ́dọ̀ fi ẹ̀jẹ̀ gbígbá ẹ̀ dànù gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣẹ̀ tó bá wọ aṣọ gidi tó wúlò láwùjọ mùsùlùmí gbọ́dọ̀ lè gba aṣọ yẹn lọ́rùn ẹ̀ kó ní ẹlẹ́bọ̀ òkú wọ aṣọ gidi so àìdá kó di mùsùlùmí kó lè máa lo aṣọ gidi àbí kó bọ́ aṣọ yẹn lọ́rùn torí aṣọ gidi ò jẹ́ ẹlẹ́bọ tí o bá ń wa mọ́tò o gbọ́dọ̀ wa mọ́tò débi tí mọ́tò wa ti tẹ̀tẹ̀ tí wàá wà nínú mọ́tò o gbọ́dọ̀ máa ju bíi dáínà bíi truck kó máa wà lẹ́yìn dáínà ẹ máa wọn dáínà ká yẹn àwọn mọ́tò tó wà bíi truck tẹ́pẹ́ ẹ̀yìn wa máa jòkó sí pátẹ́gùn wa máa fẹ́ sí ẹ o lẹ́tọ̀ọ́ láti jòkó sínú mọ́tò tó ń lo AC gẹ́gẹ́ bí ẹlẹ́bọ gẹ́gẹ́ bí oníṣègùn gẹ́gẹ́ bí ẹni tó kù ṣe mùsùlùmí. náà tí àbúrò tàbí tó bá fẹ́ wọ tó bá fẹ́ sùn lálẹ́ tó bá wọ ilé ìtẹ́lẹ̀ àbí ilé oníṣẹ̀ṣe ó máa sọ fún oníṣẹ̀ṣe kó sùn lẹ́lẹ̀ pé òun fẹ́ fi òun bẹ́ẹ̀ jẹ kódà ó lè bá ìwé ẹ̀sìn ó ní ẹlẹ́bọ òun lẹ́tọ̀ọ́ síyàwó kìkì ẹlẹ́bọ òun fẹ́yàwó lórí ìlúkúlà tí wọ́n gbé torí ilẹ̀ wa nìyẹn tá bá dé inú ìlú yín wọ́n sọ fún pé àwọn mùsùlùmí tó wà ń bí kílẹ̀ jẹ́ ń ṣe gan ewé lẹ́jẹ́ wọ́n láwọn kọ̀dìríyà ni àbí kan láwọn kìíní ni wọ́n ní kọ̀dìríyà ẹlẹ́bọ ni wọ́n ní súfí ẹbọ ni súfí wọ́n ní tó bá kú sórí súfí tó wà yìí wọ́n ní inú náà já àmà ló lọ wọ́n ní àìdá kó gba sàlàfíà lónìí kó máa tẹ̀lé súnà
àbí ká bẹ orí ẹ̀ dànù ní àwọn tó jẹ́ mùsùlùmí ara wọn ni o nǹkan gbébọ̀ ní orí ilẹ̀ wa ni wọ́n ti tẹ́sítọ̀n ẹ̀ ní wọ́ọ́rọ́ ní Kwara State wọ́n máa tẹ́sítọ̀n ẹ̀ ní Ìbàdàn láìpẹ́ àti ní Ìwó àtàwọn ìlú yẹn láàrin mùsùlùmí ara wọn ni o wọ́n ti tẹ́sítọ̀n ẹ̀ ní wọ́ọ́rọ́ tí president yẹ testify tí governor Kwara State testify pé àwọn sàlàfíà àwọn náà gbé ideology wa o tani káwọn mùsùlùmí tó kù sínú ìlú kí wọ́n gba ideology tiwọn ìgbà tí wọ́n gba ideology tí wọ́n ṣe wọ́n di ọwọ́ wọn sẹ́yìn wọ́n dẹ̀ fi fọ́ orí wọn wọ́n dẹ̀ 98 nǹkan gbé bọ̀ nìyẹn tábà tí wàá sọ àwọn ọmọbẹ̀ yọ wa nílẹ̀ Yorùbá wọ́n wá ní kì í ṣẹ̀ṣẹ̀ Islam nìyẹn kì í ṣẹ̀ṣẹ̀ Islam nìyẹn ní tí Islam kọ́ wa kọ́ nìyẹn wọ́n ní kíní kan mí ní Islam kíní kan làkúndínú kí mo wà ní ilẹ̀ nǹkan kì í tàn yín nìyẹn tẹ́yìn sì fi rí wọn ní sọ́dọ̀ yàtọ̀ kí wọ́n tó bá dójú ẹ̀ tán níbi tọ́rọ̀ yìí lọ tá a bá lè tẹ̀lé tàwọn ọmọ ẹgbẹ́ yìí lọ kíkí tán kí yẹn sọ yìí ní ojú nínú wọn gbọdọ̀ mùsùlùmí ẹ̀ nírí wọn bí ọ̀daràn bo ìlú tó ń ṣe Islam tí gbogbo yín kúrú bọ̀ á lọ tí ẹ wọ jàlámí àtẹfẹ́ wọ̀ ọ́ kíkèfé tí kèfé yìí bá wá kí ẹ ò gbọdọ̀ dá lóhùn torí ẹ máa ṣe ìlójú wọn máa gbé tẹ́ ẹ bá kí wọ́n pé ẹ kú ọdún wọ́n sọ pé ṣáàjọ ń sọdún ní ọdún wo lòún ṣe tóun kí wá kú ọdún kò gbọdọ̀ dá wọn lóhùn wọ́n ti ṣe wá sí ẹ báyìí ní ilẹ̀ Yorùbá pé ẹ̀yin tí táwọn ẹlẹ́bọ bá kí pé ẹ kú ọdún táwọn kìrìsìtẹ́nì kí pé ẹ kú ọdún tẹ̀sí ń dá wọn lóhùn ẹ ti di ara wọn nìyẹn nítorí pé ọdún ò pa ìwà àtàwọn ẹlẹ́bọ pọ̀ bàbá àti ìyá yẹn ẹ gbọ́dọ̀ kúnlẹ̀ kí wọn ẹ gbọ́dọ̀ dọ̀bálẹ̀ kí wọn ẹni tó bá ti dọ̀bálẹ̀ tó kí bàbá àti ìyá tó kúnlẹ̀ tó kí wọn ó ti di ẹlẹ́bọ àti gbọ́ wà sí yẹn ní ti àwọn ọ̀sẹ́bọ àti àwọn kèfèrí àti àwọn òpìdán àti àwọn onífá àwọn olóògùn àwọn alásàsí ìdájọ́ Rasulullah fún wọn ni pé ẹ̀bẹ́ orí wọn dànù. gbọ́nà òkúta ẹ̀bẹ́ orí wọn kẹ́gbẹ́ lọ farabalẹ̀ ohun tí ń gbébọ̀ nílẹ̀ Yorùbá nìyẹn ẹni tó bá wá tako ọ̀rọ̀ tó jọmọ Yorùbá tó lẹ́nu ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tó tako ọ̀rọ̀ Sultan Sokoto ìfàmọ́jọ́gráfì kílẹ̀ sí wa ní ká ṣe èèyàn ẹ̀sìn wọn ní ká pa á ìyẹn ni pé a gbọ́dọ̀ dupá jùsẹ̀ fún ìran Fúlàní tó bá fẹ́ gbélé ayé tó fẹ́ rí inú Nàìjíríà ilẹ̀ Yorùbá yìí gbé o gbọ́dọ̀ dupá jùsẹ̀ fún Fúlàní tó ń tàn sọ nìyẹn kò ń ṣọ̀rọ̀ dẹ̀dẹ̀ wúdẹ́ pé kìíní kan àwọn ọmọdé gbé ni a fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ sẹ́mínà kọ́ la fẹ́ ṣe sẹ́mínà kọ́ town hall meeting tó máa lè kókókókó pé irọ́fẹ́ ìjọba gbọ́dọ̀ wo ọ̀rọ̀ yìí ẹ gbọ́dọ̀ wo gbogbo tó ń pa ọmọ yìí lè kéwú ẹ gbọ́dọ̀ mọ nǹkan tó ń jẹ́ àdìtì àmàkẹ́ ìjọba Tinubu ò rí sọ̀yí Muslim rí Tinubu tó jọ́ lórí wa Nàìjíríà yìí kò rí àwọn láàbí tó wà nínú sọ̀yí Buhari kò rí Tinubu tó jọ́ lórí wa Nàìjíríà yìí ò rí kò fi ojú rí torí wá àfitẹ́ kan ké wọn ò ké wá àfihàn lélẹ̀ fún ṣùgbọ́n tá a bá ṣe àwọn ọkùnrin tá à ń tu síta táwọn èèyàn rí tá a lọ sórí Channel TV tá a lọ sórí TVC kì í ṣe kàkà kóra wájọ sínú táwọn ọ̀kan àbí ní gbangba ìta kan ní ìtanijí a nígbà tí búùkù àwọn ṣẹ́ TV kájọ lọ ká gbogbo kìíní síta pé kílẹ̀ yìí sọ ọjọ́ ìjọsìn English mo ta inú àbítìlé now lè wá máa bẹ́ẹ̀ máa yọ pé àwọn tó ń pààyàn yẹn wọn kì í ṣe mùsùlùmí àwọn gangan ní mùsùlùmí wọn dẹ̀ ti wà nílẹ̀ Yorùbá ṣùgbọ́n torí pé àwọn tó wà nílẹ̀ Yorùbá wa ọlọ́bẹ̀ yọ̀ ni wọ́n ti ṣe pé wò ẹ̀sìn ní òun àṣẹṣe èmi jẹ́ ẹ̀yìn tá bá ń sọdún eégún ìmọ̀dún eégún ni mo bá wọn lọ ṣe a sì ń pé eégún bàbá wa mo ti ní eégún tó jẹ́ pé aláàjì ló ń gbé eégún tó jẹ́ pé aláàjì ló ń gbé aláàjì lẹni tí ifá mú nílé tó gbé eégún yẹn ó sì ń gbé eégún yẹn lọ́dọọdún bó dẹ̀ tó ṣe máa fi ilẹ̀ fáwọn. wọ́n ẹ̀ ní lọ àjàkàbàdé àwọn náà ń gbé ilé wọn ẹni tó ń kọrin yẹn gan-an ṣó yẹ ká fara kọrin lórí that thing is always there like níṣẹ́ wọn wá kọ sí pé ọmọ Ọ̀yọ́ ló wọn ó ṣe lọ́wọ́ sáwọ́dí. coexisting these people are not ready to coexist with you ẹ̀sìn wọn ò gbà wọ́n láyè pé kábà ẹ̀ gbé kábà ẹ̀ kámọ́ ẹ̀ lọ́rẹ̀ àbí kámọ́ ẹ̀ lọ́rẹ̀ ààyò àbí kábà ẹ̀ gbé àbí ká fún ẹ ní ìsinmi kó gbé ẹ̀sìn wọn ní ká fòró ẹ̀mí ẹ
ká fòró ẹ̀mí ẹ ká gbé okùn tiẹ̀ ká bẹ́ orí àwọn èèyàn ká pa wọ́n lọ títí wọn ò fi ṣe sàhádà tó ń bá ti gba sàhádà ẹ máa pa wọ́n lọ ní ohun tó dẹ̀ ń gbé bọ̀ níbí nìyẹn tó ọ̀rọ̀ tá à ń sọ yóò sọ̀rọ̀ ká máa fi ojú bọ̀rọ̀ wò ojú líle ọkàn líle ọwọ́ líle la máa fi mú gbèsè ní dúró nílé gbé dúró ń bí àdàbọ̀rọ̀ tú àṣírí yẹn ìmú ta máa tú àṣírí ọ̀pẹ́ kọ́ nílé kéwú ìjọba máa fún wa láyè láti ti ilé kéwú pa àbádẹ́ ti ti ilé kéwú pa ọmọ ilé kéwú wa lọ wá ṣẹṣẹ ọmọ ilé kéwú wa wá nǹkan míì kọ́ wọ́n lọ sùkúù wọ́n wúlò fún ara wọn ṣùgbọ́n provided tá a bá ṣe ń produce 5,000 ọmọ ilé kéwú nílẹ̀ Yorùbá tá a kọ́ àwọn tó generation bàbá wa ti lọ ẹni tó máa lo 30 nínú wọn o nínú àwọn àgbà àfáà tó kù ń ṣe ẹni tó máa lo 30 years to this time o wà kékeré tó ń bọ̀ yìí àwọn aláburú jù àwọn àfáà tó ti jáde tẹ bá dé page àwọn olórí burúkú kan wọ́n máa sọ pé àwa ò fẹ́ àwọn ọlọ́bẹ̀ yọ àwọn oní humanity sọnù ẹ̀wọ̀n dábàá ìlọrọ yẹn o oní humanity sọnù àwọn àfáà oní humanity àwọn èèyàn ẹ̀ nù ti ọ̀rọ̀ yẹn pé ìyẹn ni pé mi ò bẹ́ẹ̀ ń gbọ́ mi o ìyẹn ni pé ẹ̀sìn wọn tako humanity ìyẹn ni pé ẹ̀sìn wọn ó tako humanity ẹni tó bá ti dúró bọ̀ wọn ò tẹ̀lé ilé kókó ẹ̀sìn yìí tó ń preach humanity ọ̀la àwọn Islam ọ̀la mùsùlùmí ẹni tó bá ti preach humanity àwọn náà pè ní àwọn afá ọlọ́bẹ̀ yìí ò ní humanity sọnù wọ́n sọ àwọn bíbí fún àwọn ẹlẹ́bọ kódà tó bá ní òun kí àwọn ẹlẹ́bọ torí pé wọ́n rí wọ́n wà libra wọ́n wà mọ́tẹ́ ọmọ ilé kókó yẹ wọ́n àwọn ẹlẹ́bọ olùjọba ẹ̀jẹ̀ ká dìde iṣẹ́ pọ̀ tó ń ṣe o ṣé láti fẹ́ ṣe you must be able to lose your business you must be able to have enemy wà lose customer àwọn èèyàn ò ní pàtó wọ́n lè má patronize ẹ̀ mọ́ gbogbo nǹkan tó ń ṣe yẹn àtẹnujẹ yẹn àti kálábẹjẹ yẹn gbọ́dọ̀ jẹ bàbára sí wa tó bá yẹ kí kò wọ́n ṣe ní pé wọ́n ta a máa fara jìyà yẹn wá ìran wa wọ́n máa bọ́ ayé ti ní tó bá ń pa ìdílé ilé ìgbọ̀n ọmọ rẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ nílé ẹ má bínú mi ò fẹ́ gba ọ̀rọ̀ ní ẹnu yín ni ìyàwó ajéyàbá ṣe rí ojú tẹ ẹ mọ̀ pé àná lẹ́sọ̀ pé ẹ̀ṣẹ̀ gbọ́ kínní bọ̀ àwọn kankan ti ń sọlẹ̀ sínú yín bó ṣe ń sọlẹ̀ sínú yín ẹ mọ̀ bó ṣe tó ẹ mọ̀ kankan tó ń ṣẹlẹ̀ ní ìgboro ẹ kàn fojú pé bóyá bí dáadé ṣe jẹ́ àti bí mọ́mì yìí kan tó ń jẹ́ ìyálàjẹ níbi kan bó ṣe jẹ́ àti pé bóyá ẹ̀sìn ti kú níbẹ̀ yẹn nílẹ̀ wa ẹ̀yin gbogbo àwọn afáàtẹ̀ ìtajà fún yín tábà ti jáde tó bá yẹ kó àwọn alájà pẹ̀lú yín tí ò ń ṣe ọlọ́bẹ̀ yóò àwọn tó ń sọ̀rọ̀ humanity àbí kìnnì kan ẹ̀sìn ti kọjá àfi humanity ṣe nílẹ̀ yìí mission Islam mission ẹ̀sìn nílẹ̀ yóò ju ẹja jọ máa ṣe díẹ̀díẹ̀ lọ kẹ́nìkan máa ṣe tiẹ̀ kẹ́nìkan máa ṣe tiẹ̀ mission wọn jù bá yẹn lọ tí mission wọn bá ti fi lè tí wọn bá fi lè wá sínú iṣẹ́ lọ́dọ̀ wọn gbogbo orí ibà yẹn wọn máa pa yín ni ẹ̀ ń tajà ẹ̀ ń jẹ́ kìnnìkan ẹ̀ ń pàdé lọ́jà táyà fún ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ń kíra yín wọn fi mùsùlùmí kì í yẹn wọn máa padà wá pa yín tó bá jẹ́ báwa làwà lẹ́yìn yín làwà pẹ̀lú yín tájọ ṣeré tájọ wà ní sẹ́mínà wọn ní wá parí ìrajà mọ́ máa fẹ́ ti bísínẹ́sì yín because amani kan mọ̀ wípé there is nothing like humanity kò sí humanity inú Kùránì tẹ́ ń kọ́ àwọn ọmọ àwọn àfáà tí wọ́n nílé kéwú ẹni tó nílé kéwú tó lọ́mọ tó ń kọ́ tó sọ pé òun ní humanity lọ́dọ̀ tiwa kẹ́tẹ́ yìí bá a ṣe tẹ́ ń tajà fún tó ń dún wọlé dáadé yìí tẹ́jọ́ sọ̀rẹ́ torí pé òun ní humanity torí pé ara tiẹ̀ balẹ̀ àwọn ọmọ tó ń produce yẹn ṣé mo wí pé ara tí wọ́n lè má balẹ̀ ẹ̀kọ́ tó wà ní Kùránì yẹn ó lè yọ humanity kó láyé títí wọn. Afa mi produce ọmọ 50 lọ́dún ọmọ 20 lọ́dún ọmọ 10 lọ́dún tó dẹ̀ yẹ pé Kùránì ni wọ́n kọ́ wọn ìtàn tí wọ́n sọ fún wọn ìtàn Muhammadu ni bí wọ́n ṣe ń so ilẹ̀ wa mọ́ ilẹ̀ Àràbù pé ìran Lárúbáwá ló ní bí ó ní sítórì tí wọ́n kọ́ wọn. tó bẹ́ẹ̀ yìí ṣe rí àwọn ọmọ ẹlẹ́mọ̀ rí bẹ́ẹ̀ àwọn tẹ́ ń bá sọ̀rọ̀ ẹ nìyẹn àwọn tẹ́ ń wá arajà lọ́dọ̀ yín nìyẹn àwọn tẹ́ ń sọ pé ká máa polówó ìran bàbá ṣe jẹ́ fún nìyẹn wọ́n fẹ́ gbọ́ wọn mọ́ bẹ́ẹ̀ bá ṣe bó bá ṣe wù kẹ́ polówó ẹ̀ fún wọn tó wọ́n á sọ pé ọ̀dọ̀ àwọn ẹlẹ́tì wá nǹkan fìrìṣì nìyẹn wọ́n fẹ́ gba bíbá yín lọ́wọ́ wa wọ́n máa lé yín pa náà bá ti rí yín pa wọ́n máa sọ pé kẹ́ máa sá lọ tẹ́ bá ti lé yín sá lọ wọ́n máa pa yín wá dáhùn sọ̀rọ̀ lọ́wọ́ yìí. ó ti kú òní pé ẹja máa ṣe díẹ̀ díẹ̀ mission Islam tó ń ṣe ń ta lè máa ṣe díẹ̀ díẹ̀ wọ́n máa padà mú wa sábẹ́ máa padà pa wá wọ́n máa padà gba ilẹ̀ wa mission wọn nìyẹn ọlá pé ẹ̀rí mission wọn àìmọ̀ mission wọn ló yẹ kẹ́ máa sọ ohun tẹ́ ń sọ yìí wípé ó ń fi mùsùlùmí kí yín ó ń fi àbígbóló Islam kí mi bẹ́ẹ̀ sọ
so wípé àwọn ènìyàn dá àwọn ènìyàn ṣe bá ṣe a lè má bá wọn ṣe díẹ̀díẹ̀ lákúndínú wọn wá díẹ̀ díẹ̀ wọ́n ṣe mísọ̀ sílámù nìyẹn lórí ilẹ̀ Yorùbá o. ẹ mọ̀ pé ẹni tí o bá ti ní nǹkan kò ní bìkítà kí nǹkan ní nǹkan ó bàjẹ́ o. ó ti yẹ wọ́n mọ fálù wọ́n mọ tílẹ̀ wá wọ́n mọ tí ìran Yorùbá fálù tó wà ń bẹ̀ wọ́n fẹ́ gbà ní nǹkan fẹ́ wá ṣe nìyẹn. gẹ́gẹ́ bí ẹ jẹ́ káwọn èèyàn bá rí ká sí ìkẹ́lẹ́ bá àwọn ẹ̀mọ́ àwọn mùsùlùmí. èèyàn kan send message kan sí mi ní TikTok Professor Ayika bí àwọn èèyàn kan ti lè mọ̀ pé ẹ̀sìn Islam is something we have to fight. I gbọ́dọ̀ make sure pé asset àwọn èèyàn wa free ká dé defend ilé wa by all means bíbẹ̀ kọ́ wọ́n máa destroy everything. ẹni ní MS wo I'm going too much here. My wife packed out of my house with my child, with my young child, 1 year plus. I'm not a bad husband, or not. If I am not, or if I'm not responsible. But she moved out because I took the Quran away from the house. She even tried to unalive me on that day. Like she physically attacked me. She moved out more than a week now. She's from Ilorin. And her father was an imam who did nothing else than teaching Quran. Omo, I miss my child. Not only the wife herself, but I miss her also. They have started putting on hijab on my child. They took her to it. Omo, she will initiate my baby girl. For that matter, I'm worried. I just say I should share this with you. They marry you because Islam is a cause. Àwọn èèyàn ò tètè fúnra mi ẹgbẹ́ ìjọba ti sọ pé láìláìláìlá mo ti join ẹgbẹ́ òkùnkùn yẹn. Ẹ wo iye ọkọ àtìyàwó tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ìfẹ́ tí wọ́n bára wọn ṣe. Ojú ọkọ wa là pé ẹsìn yìí kọ̀ọ̀kan ìyàwó fẹ́ pa ọkọ ẹ̀. Ẹ wá ìmájì àwọn tí àti ẹ̀jọ́ ṣe intimacy tí àjọ ní ẹni tí papọ̀. Ẹ wá ìmájì wọn máa ṣe fún wa tí wọ́n bá rí wa. Ẹ̀sìn yìí ẹ̀sìn àwọn apààyàn ni ẹ̀sìn tí kò jẹ́ kí àwọn èèyàn lè rori ni. Gbogbo nǹkan tí wọ́n sọ fún wọn ni wípé àwa Yorùbá ṣe Lárúbáwá láti wá. Aláàlú ló lé wa. Àwọn Lárúbáwá ló lé wa. Tó wọ́n fẹ́ gba ilé ni wọ́n wá fi jà wá lógun ni tí a ò bá tètè la ojú àwọn èèyàn wa yìí náà ni wọ́n máa lò against wa. Àwọn Arab kan tó ń ṣe tó ń fọ́ǹdì àwọn èèyàn yìí wọ́n fẹ́ lò wọ́n against wa ni. Tábà tí wọ́n bá ti mùsùlùmí lé ní àwọn real muslim tó ń gbé mọ́tà ní kan wọ́n máa wọlé wọ́n pa everybody. Fún ara yín lè máa dìbò. Ẹ̀gbọ́n tí wọ́n sọ pé muslim brotherhood ìtumọ̀ muslim brotherhood ní pé mùsùlùmí lọ́rẹ́ mùsùlùmí òun ló preach náà muslim brotherhood ni. Everywhere ni wọ́n ti ń gbógun ti nǹkan yẹn. Because of this one mùsùlùmí lọ́rẹ́ mùsùlùmí ọ̀tá ẹ̀ tó jẹ́ mùsùlùmí tó fẹ́ pa ẹ̀ òun náà máa rí ọ̀tá ẹ̀ yẹn bíi pé ọ̀rẹ́ ẹ̀ ní àwọn mùsùlùmí ọ̀tá àwa ọmọ Oòduà àwa ọmọ Yorùbá ní ọ̀tá ilẹ̀ Yorùbá ni wọ́n ní àwọn mùsùlùmí. Wọ́n fẹ́ pa wá ní wọ́n fẹ́ gbalẹ̀ wá ní wọ́n ṣe ń kọ́ mọ́ọ̀sì káàkiri gbogbo mọ́ọ̀sì tẹ̀rí yẹn lọ́ máa gbé ìbọn àdá nǹkan lọ́ máa kó síbẹ̀. Orúkẹ lọ́ máa àtàkì tí obìnrin bá ti sùn. Ọkọ ló fẹ́ pa ìyàwó ló fẹ́ pa ọkọ ẹ̀ tó lọ́nà wọn sí Islam wọn yìí. Ó ti mú ọmọ ó ti fi sínú ẹgbẹ́ òkùnkùn ọmọ yẹn tẹ̀sí kéré tó bá lọ kọ́ọ̀tù lọ́wọ́ ní release ọmọ yẹn fún. Wọ́n á ní ọmọ yẹn gbọ́dọ̀ àbí ọdún méjì àbí nǹkan. So agbọ́dọ̀ make sure because catch them young ni wọ́n ṣe wọ́n brainwash àwọn ọmọ yẹn láti kékeré. So àwọn náà dẹ́gbẹ̀ẹ́ tó ti kí ni agbọ́dọ̀ ṣe everything. Àwa òbí la níṣẹ́ púpọ̀ láti ṣe láti liberate àwọn àgbàlagbà yẹn. Àwọn àfa àwọn Fúlàní wọn ní Islam wọ́n dẹ̀ ti pọ̀ láàrin wa. Agbọ́dọ̀ push wọn padà agbọ́dọ̀ sa everything ojú àwọn ìjọba wa gbọ́dọ̀ là. Agbọ́dọ̀ make sure pa àpọ̀jù wọn lọ agbọ́dọ̀ demand for the right law. No sharia kò sí kò tó jẹ́ sharia lórí ilẹ̀ wa. There must be freedom of speech o gbọ́dọ̀ lè sọ anything lórí ilẹ̀. Bọ́tọ́ bá gba sharia kò sí kò tó jẹ́ freedom of speech. O lè bú Muhammadu olórí burúkú dẹ̀ ni Muhammadu o lè bú Allah olórí burúkú dẹ̀ ni Allah. So agbọ́dọ̀ make sure pé a defend ilẹ̀ wa àwọn bàbá wa defend ilẹ̀ yìí tó fi kàn wá ni. And we must do the same thing fáwọn next generation tó ń bọ̀ lẹ́yìn wa.
if not táwa bá lọ táwọn tó ń bá àwọn yọ̀ǹgà fà yẹn tó bá gba ìjọba tó ń máa pa everybody ni because wọ́n rí pé kọ́tà láàṣọ ní pé ká pa wọ́n wọ́n jẹ́ ready láti follow òfin yẹn wọ́n á pa everybody kò ní sí nǹkan tó máa ṣẹlẹ̀ èèyàn wa ẹ̀ jára yín Allah ò lè ṣe kankan ẹlòmíì máa ń bẹ̀rù pé Allah ló ń bú ìyá nǹkan máa ṣe wọ́n kò ní ṣẹlẹ̀ Allah ò